kábíyèsí o ẹ pẹ́ fún wa o ẹ̀mí yóò gùn fún wa orúkọ tèmi ni Chief Awórìndé Akálà Ifá baálẹ̀ Asípa Orílẹ̀-Ègbọ́n lápapọ̀. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba wa Francis Olúṣọlá Àlàó. Bàbá dáadáa ni wọ́n tí wọ́n bá fi ọ̀tún bọ́mọ wí wọ́n fi òsì wọ́n fi fà mọ́ra. Ọlọ́ọ̀ba yóò jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí àpèrè yìí, ọlọ́ọ̀ba yóò lọ́rọ̀ ẹ̀mí yín ní tán fún wa báyìí, ẹ pọ̀n wá jìnnà. Gbogbo àwọn tí ẹ ti ń ṣe ló mèremère a dúpẹ́. Àwa náà mo sì ń gbẹnu gbogbo baálẹ̀ sọ̀rọ̀, àwa baálẹ̀ náà a tún bẹ̀bẹ̀ fún ìgbéga nítorí pé ojú tí wọ́n fi ń wò wá ojú aróko ni. Ìní wọ́n fi ń wò wá ń gbòòrò pé àwọn baálẹ̀ oko ni wọ́n, àwọn baálẹ̀ oko ni wọ́n. Àwa náà fẹ́ di baálẹ̀ ìlú, baálẹ̀ Olúgbọ́n tó ṣe wípé tẹ́ ẹ bá lọ wájú káwa náà máa tẹ̀lé yín lẹ́yìn. Ọlọ́ọ̀ba yóò sì lọ́rẹ̀ ẹ̀mí yín. Àwọn bí akẹgbẹ́ mi bí a ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àwọn àgùntàn tí wọ́n ti sọnù, mo tún gba ẹnu gbogbo baálẹ̀ sọ̀rọ̀, ẹ dákun ẹ jèbùrẹ́, àwọn olùgbẹ́bẹ̀ ẹ jèbùrẹ́, ẹ jẹ́ ká fi ọwọ́ ọ̀tún bá wọn wí kẹ́ fi tòsì fà wọ́n mọ́ra. Ifá kan ló ní ọ̀dọ̀rọ̀ mi àṣẹ̀bẹ̀, èmi náà lọ́dọ̀rọ̀ mi àṣẹ̀bẹ̀ mi àgbẹ̀mìrègún, wọn lọ́dọ̀rọ̀ àṣẹ̀bẹ̀ mi náà lọ́dọ̀rọ̀ àṣẹ̀bẹ̀ mi àgbẹ̀mìrègún. Alákápò Ògún sí Ògún, Ògún lákápò òun ọ̀sìn Ògún, ó ní tó bá jí ó ní kó máa sọwọ́ ẹ̀bẹ̀ kó sì máa sọwọ́ ẹ̀rajé jẹ. Ifá mọ lọ́dọ̀rọ̀ àṣẹ̀bẹ̀, èmi náà lọ́dọ̀rọ̀ àṣẹ̀bẹ̀ mi àgbẹ̀mìrègún. Alákápò ọ̀sọ́ọ̀sì sí ọ̀sọ́ọ̀sì, ọ̀sọ́ọ̀sì lákápò òun ọ̀sìn Ògún, ní tó bá jí ó ní kó máa sọwọ́ ẹ̀bẹ̀ kó sì máa sọwọ́ ẹ̀rajé jẹ. Ifá mọ lọ́dọ̀rọ̀ àṣẹ̀bẹ̀, èmi náà lọ́dọ̀rọ̀ àṣẹ̀bẹ̀ mi àgbẹ̀mìrègún. Alákápò Ọ̀rúnmìlà sí Ọ̀rúnmìlà lákápò òun ọ̀sìn Ògún, ó ní tó bá jí ó ní kó máa sọwọ́ ẹ̀bẹ̀ kó sì máa sọwọ́ ẹ̀rajé jẹ. Ifá mọ bẹ̀ ọ́ níkun àwísí, Ifá mọ bẹ̀ ọ́ ní dòrò àwísẹ̀, Ifá mọ bẹ̀ ọ́ wọ̀nràn bí olúwo rere tí mo wálé ayé, mọ bẹ̀ ọ́ lókèjẹ̀ títí ilé bàbá rẹ̀ dákun. Bàbá wa ẹgbẹ̀bẹ̀ wa o, ẹgbẹ̀bẹ̀ wa o. Kábíyèsí o. Bàbá ẹ̀ tó gbèsè odidi gàfíìsì oyè wa àgbàdo wa, ṣùgbọ́n mo fẹ́ sọ kankan, ọmọ tó bá sì bá ní bàbá ẹ̀ lẹ́yìn bó ṣe sọ gbọ́, ṣùgbọ́n ibi tí mo bá jókòó sí náà tẹ bá wá ẹni tó bá wá tó wá ní pé òun tó lọ àforíjì adáríjì. Ọlọ́jọ́ mi yókù láàrin sí ọlọ́ ìgbà ọdún kan ní fún yín láàrin sí ọlọ́ bá lọ́rùn ní bàbá àwọn ọdún pé bí àwọn àfáà náà olùgbà àwọn àfáà náà ń bẹ̀lẹ̀, àwọn alájí náà ń bẹ̀lẹ̀ táwọn ọmọ tí a fi mọ dákà pé ó ti ń ṣe náà ni ó sì mọ́ sí lọ. Ẹnìkan kì í ṣe irú èyí kọ́ ọmọ lábọ́, bó ti ṣe náà ni ó sì mọ́ sí lọ. Ọlọ́run máa tẹ̀yìn wájú. Ẹ má pè mọ́ padà sẹ́yìn, ìbí alágbàdojò bàtà náà fẹsẹ̀ gbésù. Àwọn alágbàdojò ní mo bá ní n ò lè sunlé, ilé mẹ́ta mò ń sùn, n ò sùn kankan bẹ́ẹ̀. Ọpẹ́lọpẹ́ bí wálé nílò ọ̀dà lọ sórí mọ́tò. Kábíyèsí ìta wá rò pé yóò wà pẹ́ẹ́sì bínú ẹgbẹ́jọ́ náà láàfin ẹni rárá àwọn ọlọ́pàá agbọ́n kọ́kọ́ gbé mi bọ́yá àwọn kìnnìún bá gbé mi lọ́gẹ́rẹ́ táwọn ìyàwó mi ti pítọ̀ tọ́lọ́mbà látúra rí. Àwọn gbàtí kábíyèsí ó ṣe ń jọ gan náà tí ẹ mú mi lọ a sì ṣe mẹ́tì báyìí àbáyé láàárọ̀ la fi wọ́n lẹ̀ o gbàgbé àwa sí
síbi báyìí orí ò lè sí kọ́mọ́ mẹ́ lọ́rùn wàláhì orí ò lè sí kọ́mọ́ mẹ́ lọ́rùn níṣẹ́ bí bàbá débọ̀ lọ́jọ́ mẹ́lógún bàbá balẹ̀ ògọ̀ ó sọ lẹ́ẹ̀kan pé ọ̀dà balẹ̀ wo lára rẹ̀ mọ́ nígbà tí kò wọ̀n talẹ̀ láìkó dọ́dọ̀ bàbá kò sí bá jẹ́ ọ̀tí ọ̀tá láìkó dọ́dọ̀ bàbá èyí tó lọ́nà láti rí rẹ̀ tú rẹ̀ bá sì tú náà ẹ bá súnmọ́ bàbá pé bàbá dákun ṣàánú mi o wàhálà yóò sì jú àánú wòyàn níjọ́ tí wọ́n sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ pé wọ́n láfẹ́ àwọn tó jẹ́ òye sọ wọ́n dẹ́gbẹ̀ wa wọ́n dẹ́gbẹ̀ lé wa wọ́n ní kílódé ìwọ̀ wá sí ibi pàdé wọ́n nígbà tí ìgbé wà láàdíwájú sọ wà láti mo gbé wà láàdíwájú rẹ̀ lọ́gbà kéwú fún mi olúgbọ́n mo tẹ́wà láti tọ́gbà kéwú fún mi tí a lè lọ wájú ẹnìkan máa lọ gbà kéwú bàbá ẹ mọ̀ bá gbà mú ni bẹ́ẹ̀ sí wà ń lọ bẹ́ẹ̀ sí pọ̀ bínú ọlọ́run ní kò lè rí àárín yín báyìí tínú wa máa dùn ẹ̀ ní dàrí kò sí sẹ́ẹ̀rí lábẹ́ bẹ́ẹ̀ náà bí sí ń dá fọ́yìn náà gbogbo balẹ̀ náà yóò mọ̀ rọrùn fún wa ẹgbẹ́ ó dùn wá kíkà ọmọ kọ pé àwọn délé yóò bá mọ̀ sí fẹ́ kẹ́ síbẹ̀ fún wa ẹ̀dùn àdúrà yóò gbà ẹ ti fún wa lórí ọ̀fẹ́ lórí bá ta ayíkà méjì ní ẹsẹ̀ pẹ̀lú wọn mọ̀ wọ́n dọ́dọ̀ bàbá wọn náà fi ra ká wọn náà mọ̀ gbé tẹ̀lé bàbá àwọn iléèwò àwọn balẹ̀ bàbá àwọn balẹ̀ bàbá balẹ̀ òní bàbá yọmọ rọrùn fún yóò bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mọ́ ìbínú ọlọ́run ní kò lè ní ọ̀rọ̀ mo tún sọ pé àárín yín báyìí tí wọ́n dùn ẹ̀ ní ìdàdí kò sí láìláì àpadà àsìkú tí máa dé bẹ́ẹ̀dà tí máa mọ̀ pé ń bọ̀ lọ́rọ̀ lágbájá wá dà báyìí kò ní jẹ́ pé pẹ̀lú. ẹ pẹ́ fún wa. torí ọ̀rẹ́ aláàbò ni ọ̀rẹ́ aláàbò ni. ìyàtọ̀ fún ọ̀rẹ́ ọmọ Òṣùpá ní òun náà àgbàrá òjò lọ́là wà láàrin lóṣùpá lọ́là wà láàrin so àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ gbogbo táwọn èèyàn ti sọ látàárọ̀ so ẹ foríjì wá ni ẹ sì dáríjì wá ni pàápàá jùlọ nígbà mo sì ẹ̀gbọ́n ti ọ̀rọ̀ ti gbà láàmì ìmìrẹ́jà ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ọ̀pọ̀ bí wọ́n gbé tí ò bá ti pé ọ lọ sí Ìbàdàn báyìí wọn náà mo ní kò gbọdọ̀ mọ́ wà lónìí ṣùgbọ́n fún ìdí pẹ̀lú ọmọ àbúrò ẹ̀ tó bímọ so ní wọ́n pèsè lọ́nà wọ́n sì ṣe abẹ fún àbúrò ẹ̀ yẹn ni ó sì lónà ọ̀nà ọ̀bà wá lónìí ṣùgbọ́n lágbára Ọlọ́run. mo seize opportunity now. ṣe rí one naira àsán ìgbà tó fẹ́ mọ́ ṣe kí níjú kábíyèsí ọ̀pẹ́ àjókòó ara rẹ̀ jẹ́jẹ́ wọ́n fẹ́ dé mú gbé olóbi tó ti ní ráwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn tá a jọ lọ ní kì í sí mi nìkan ìlà lọ ẹjá wo gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ dáadáa tí bàbá wa ń ṣe ẹ jẹ́ káwa náà ṣe kí ni ẹ má jẹ́ ká mọ̀ ṣe ọ̀rọ̀ ẹ̀yìn àbẹ́mọ̀ dáadáa tán ṣe já sí kí ni ẹ jẹ́ ká mọ̀ sọ ipe ní agbọ́n tèmi o lágbọ́n tèmi o mo tún wá kí bàbá mi lẹ́ẹ̀kan sí lágbára Ọlọ́run ikú ò ní pa yín ojú ò ní tì yín gbogbo bí kíbi tẹ́ bá ń dé. ọ̀rọ̀ tèmi ò lè pẹ́ bàbá èmi dúpẹ́ lọ́dọ̀ yín ni o bàbá nǹkan yóò ní báyìí o yóò máa tẹ̀yìn síwájú bí wọ́n ṣe gbé mi lọ sí Ìbàdàn tọ́lọ̀ sì mú mi bọ̀ pẹ̀lú ohun yín lọ́wọ́ dúpẹ́ lọ́dọ̀ yín torí wọ́n ní ibẹ̀ ni wọ́n mọ̀ gbé ya competition mọ́ mi pẹ̀lú ilẹ̀ LAUTECH wọ́n lórí petition wọ́n lé mi lọ bẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan bàbá èmi yín ogun pé àtúbọ̀tán wọn ẹ jẹ́ ká máa wò bí ó ti sì rí à ń lo àárọ̀ lọ́wọ́ báyìí ọ̀kálẹ̀ fún bí a ṣe gbé mi lọ sọ ẹ jẹ́ á máa wò bọ̀ lárí ayé tá a wà lórí èkè ìpẹ̀ tá a wà yìí wọ́n mọ̀ pé ìdájọ́ Ọlọ́run yóò ṣẹ bí wọ́n ṣe dá a ṣe dọ́hùn ọ̀wọ́ tí a ní a ṣe lásán ló kọ yín tá a ṣe báyìí dé wọ́n ní bá ní pàánù kan wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní ẹbọ́ síta ọ̀kan yín tí wọ́n kó wá ìwé tẹ́ ẹ mú wá yìí àti tí bàbá sọ fún yín ó ti pẹ̀sì fún bá a ṣe bóde nù wọ́n dájọ́ fún wa ńgbà àdọ̀jọ́ tá a tó dọ́hùn wọ́n ní wọ́n wá ẹ máa lọ ọ parí ẹjọ́ tí wọ́n rí mi fín
tí bàbá ní agbé lọ kóòtù ní wọ́n lọ fi kọ̀píà lọ́dọ̀ adájọ́ wípé yes wọ́n lọ kọ̀wé lọ sí Ìbàdàn mo lé mi wá nǹkan míì sọ àbórí ẹ̀ dàrú wọ́n lọ́ọ̀yà ọmọ iye tó ti gbà lọ́wọ́ mi ọgbọ́n 100,000 lọ́wọ́ mi gbàtẹ́ fi ṣètò nǹkan kan tẹ́lẹ̀ ọwádìí ní ìsìn oyípo Ọlọ́run ò bí ọ àtàjì mi sì já mọ́ wò bọ̀ à ní kú báyìí bàbá mo dúpẹ́ o mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀. Láti ìgbà tá a ti fún ní certificate kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tí tèmi ò pọ̀ inú mi dùn yìí pé Ọlọ́run jẹ́ kí a rí ojú Ọlọ́run sì fún wa ní ààyè láti péjọ lónìí mo fẹ́ sọ pé òní nínú mi dùn jù láti gbà tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ètò láti wọ́n wulẹ̀ dènà pinnu ọpẹ́ ni mo dú lọ́wọ́ yín bàbá Ọlọ́run ọmọ fún yín ṣe ohun tẹ́ ẹ sọ jáde nísìn yìí pé ẹ fún aláyè láti máa ṣe ìpàdé nínú ààfin ó jẹ́ nǹkan ayọ̀ jùlọ nítorí pé kó tó di pé a ṣèpàdé yìí láàárọ̀ nínú ààfin àwa bíi méjì mẹ́ta a ti sọ̀rọ̀ lórí nǹkan yìí ìtàdẹ̀wò náà ni pé n tó jẹ́ solution láti lè múra wa láti sì lè jẹ́ ọ̀kan ẹni pé kípàdé yóò wáyé so location tọ́lọ́run wá fún yín tó direct yín sí pé ká ti máa ṣe yìí ọpẹ́ ilé mi wá dú lọ́dọ̀ yín lórúkọ gbogbo àwọn baálẹ̀ àdúpẹ́ o àdúpẹ́ torí láì ṣèpàdé lẹ́nìkan ló wa bá a ní ṣíṣe ìbẹ̀rù wà ṣùgbọ́n èyí ó fún olúkúlùkù wa láàyè láti ṣe kíni láti máa rí gbogbo nǹkan yòówù tí ìbá wà ń kọ̀rọ̀ ìtí ọba àbọn gbangba nígbà tá a bá ríra wa tá a jọ tọwọ́ bọwọ́ a rí nàrí gbogbo tó wà nílẹ̀ ọlọ́mọ pa lọ àti àbò onímọ̀ ọ̀rọ̀ bí ojú bá lọ. Kábíyèsí bàbá ọlọ́jẹ́ apẹ́ fún akẹ́gùn lẹ́mìí o ọwọ́ ayé ò ní tẹ̀yìn o ọlọ́gbé ilége gbogbo àwọn ọ̀tá yín o ọ̀tá lé ọ̀tá òde ọ̀tá láàrin ọ̀rẹ́ ọ̀tá láàrin ọba ọ̀tá láàrin ìjòyè Ọlọ́run fún yín borí gbogbo wọn o. Orúkọ tèmi ni olóyè Karim Sarafadeen Adéyẹyè oníkèrè tìlú Kèrè Adéyẹyè the second. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run fún àǹfààní tí bàbá wa fún wa láti péjọ síbí lónìí lórí gbogbo àwọn ọ̀rọ̀ tí ń jà káàkiri gbá káàkiri àwo. Àwa náà lọ sórí program online jò ní alọ́dẹ fọ díẹ̀ nínú èsì wóróworó tí wọ́n sọ kiri láàrin ìlú. Sẹ́ẹ̀rí ìmọ̀ràn tẹ́mi kàfẹ́ fáwọn baálẹ̀ èyí dákẹ́ jẹ́ o tírú àwọn ọ̀rọ̀ báyìí bá ti ń lọ orí ọ̀fẹ́ tọ́lọ́run bá fún gbogbo wa náà ẹjẹ́ á máa sọ̀rọ̀ torí pé tá a bá sọ̀rọ̀ táwọn kan máa ń sọ̀rọ̀ against bàbá yóò máa túmọ̀ sí pé gbogbo wa ni tí wọ́n sọ ló ṣe kí ni lọ́jọ́ àfẹ́ẹ̀tì kò sì ké èmi lọ́wọ́ kọ̀ọ̀kan mi lẹ́sẹ̀ torí oore ni bàbá ń ṣe fún kálukú wa o èyí sì fi oore kì í fi bọ́ sọ́wọ́ bá a pè wọ́n lálẹ́ pé nǹkan báyìí bàbá ọ̀dà wa ló lọ́wọ́ kan kódà bọ́ jẹ́ pé lórí ẹ̀bí ni bọ́ jẹ́ pé lórí àìtọ́ ni bàbá ọ̀kọ̀ọ̀kọ́ gbìyànjú láti túrú ẹni bẹ́ẹ̀ lẹ́nu wàhálà náà kí wọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ wá bá sọ̀rọ̀ tó yẹ kí bàbá bá ọmọ sọ̀rọ̀ bàbá ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí o gbogbo àwọn ọ̀tá yìí pátá ẹ̀ borí wọn pẹ̀lú ògo tọ́lọ̀ nínú baálẹ̀ ni nínú ìjòyè ni nínú ìlú ni káàkiri gbogbo àgbáláyé ẹni tó bá dìtẹ̀ mọ́ pẹ̀lú olúgbọ́n Ọlọ́run dàṣẹ ìdí àti agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ gbà fún wa o. Ọba Francis Olúṣọlá Àlàó Akébọ̀láwà ẹ ti yàtọ̀ kábíyèsí o ẹ ti yàtọ̀ dáadáa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀gbọ́n mo kéwú díẹ̀ o kó tó di pé mo tọ̀ mo ti ná gbàrà mo ná gbòòrò díẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́ yín àti lọ́wọ́ Ọlọ́run nǹkan yìí ò ní bàjẹ́ ẹ rí i pé ọ̀tún ti sọ̀rọ̀ ojú ò ní tì yín
ẹ rí i pé a sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn wa yòókù ẹni kàgbákò ayé agbára lọ́wọ́ Ọlọ́run bí wọ́n bá wá láti Ìbàdàn tí wọ́n bá wá láti Àbújá tí wọ́n bá wá bá wa parí ọ̀rọ̀ iṣu yìí kò ní tẹ́ wa lọ́rùn kódà tó bá jẹ́ parọ́ bá ń jẹ́ wọn fi kẹ̀kẹ́ yí mi wọ́n tí wọ́n bá ń ṣẹ̀ṣẹ̀ báyìí sà kábíyèsà ẹ̀gbọ́n tí wọ́n ẹ̀pẹ̀jọ́ wíwóróworó tí ó wì bẹ́ẹ̀ sì bá wa yá fi àwọn àgùntàn tó sọnù tá a fi mú ọ wálé nǹkan yóò ní bàjẹ́ o Ọlọ́run ọlọ́jọ́ òní orílẹ̀-èdè òní dàrú ẹ ní ṣìṣe ẹ rí i pé ọ̀pọ̀ ti sọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ ojú òní tìyìn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run débi wípé kọ́dẹ̀ lọ rèé mú mo gbọ́dọ̀ kan jò ní ìwé tí ẹ fẹ́ ṣe fàájì ni wọ́n yọ ọmọ tí wọ́n mọ́lé ni wọ́n ní bákan sí wọ́n níbi etí gbígbà ni wọ́n ní ẹgbẹ́ ẹnu lọ́pọ̀ fẹ́ bá wọn tátán bẹ̀ wọ́n ọmọ bí mo ti joyè wọ́n ti sọ̀rọ̀ lémi lọ. kábíyèsà ní wọ́n bá ń sàn pé kíní kan àwọn ọ̀sọ́fà wọn lẹ́yìn ẹrù payín mo ṣe ní asẹ́ẹ̀tì sí àwọn àmọ̀tẹ́kùnù nígbà tí wọ́n sá mọ́ kan ẹ dákun torí Ọlọ́run àwọn oníṣẹ́ bí ẹ̀ mọ́ kábíyèsí kan yóò ní bàjẹ́ afẹ́kẹ́ ṣàánú wa kẹ́ ràn wá lọ́wọ́ ìta fẹ́ ẹ bá ti fẹ́ bó tẹ́ bá fẹ́ Ọlọ́run ṣe fún yín àwa ẹ̀ náà ní ìsìn gbogbo eléyìí àríkọ́gbọ́n ni àti ibi tó dé ẹ rí pé ọ̀tún òsì ìgbàdógójì èrò ọ̀wájà ẹ sì lé pẹ́ nìkan bí mo ṣe rí lógódó kalẹ̀ bẹ́ẹ̀ ló ti na sẹ́ẹ̀tì bàbá nípa tó bẹ̀ tá à ní mọ́ wà bẹ́ẹ̀ ṣe fẹ́ àtakókó bì kan ibi tẹ́yìn náà wá dúró sí ẹ̀ ní takú bẹ̀ ọlá àwọn tẹ tara wọn jáde ọlá aláwọlá aláwọlá pẹ́ fún ẹ̀mí yóò gún ìbàjẹ́ òní wọnú lé ìkòní wọ́tẹ̀ nìkọ̀ọ̀kan wa náà èmi ní Alhaji Saka Isiaka balẹ̀ arárọ̀ mi gbogbo àwọn tó sọnù á tún máa pọ̀ nígbà yìí sí ni ànídìkú kábíyèsí lágbára lọ́wọ́ ẹ̀ ní ṣubú ara ẹ̀ sí ní ṣubú ẹ̀ gbogbo ọ̀dọ́ àwọn yẹn bá yín sọ tẹ̀ gbà àdúpẹ́ lọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ bínú bẹ́ẹ̀ ṣe wà yìí sínú tí inú òdùn ní kábíyèsí tábà wá wà mí tẹ́yìn méjì wà bí sẹ́nu ilé dùn kábíyèsí gbogbo tí wọ́n sọ yẹn àmọ́ wá bẹ́ẹ̀ àkìtàn nìyí àwọn mi ò tún sọ wọ́n tún sọ fún yín wọ́n ní wọ́n sá ọ̀pá bíi 10 jọ wọ́n sì fi kan lù yín bàbá yòókù bó nínú bàbá ẹ má bínú sí wa á kò wá sí di ẹ̀fọ́ wọ́nú ẹgbà fún kábíyèsí bàbá tó gbogbo àwọn ilé ní adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ yín o. báyọ̀ baálẹ̀ Sàngótẹ̀ àrọ̀ kan ní mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí gbogbo tí wọ́n ṣe fún mi pátá ni mo mọ̀ lóore láti pilẹ̀ débi tá a dé lónìí yìí mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ lóore o mo dúpẹ́ àforíjì ẹ̀ṣẹ̀ mi tẹ́ foríjì mi níjó ní gbogbo àṣìṣe Ọlọ́run ọba yóò máa kọ gbogbo àmọ́ sí àbúrò sì ní ṣe yín ẹ sì pẹ́ fún wa ẹ̀mí yóò sì gbó àbáríkọ́lá nàbí korogodo ayé ò ní lù fún yín tó o ní tẹ̀yìn gbèrú yìí o àbáríkọ́lá nàbí ọ̀làláwọ̀làwọ̀làkùwàtà ìlàjìlá ìlàjìlá tí mo dúpẹ́ mọ̀mọ́ lóore. yíyan tẹ́ ẹ bá sẹ̀. gẹ́gẹ́ bí àpẹẹrẹ. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìgbà tí àwa bàbá ń gùn kú. tó lù wọ́n yín lọ́rùn. so bá a ṣe lọ tá a sì dé ṣùgbọ́n láti gba ẹ̀rí àtàyọ̀ náà ni language gan tí bàbá máa ń sọ fún wa tí wọ́n dún máa wájú náà ni pé iná wọn tó sọ lónìí yìí pé kò sí bí a ṣe rìn torí òní mì kò sí wọ́n bá ti gbó yọ sọ́mà tó kó fún un tó àwọn ìdúró kọ̀ọ̀kan tí wọ́n lọ síbẹ̀ èyí ti wà ṣùgbọ́n bàbá náà ni ọmọ ọ̀sẹ̀ bàbá náà sí ọmọ àti gbá nínú tàwa tí ń dùn sí bàbá o tó kábíyèsí o oníbàjẹ́. inú òdì wa ń gbà náà wọ́n gbé àgbọ̀ májòyè tó múra kankan àgbọ̀ májòyè tó dùn rẹ̀ bá rí bí ọmọ rẹ̀ àwọn tí wọ́n sì jẹ́ fámìlì Olúpẹ́ gangan làwọn gbólóhùn kọ̀ọ̀kan jáde lẹ́nu wọn bàbá àwọn olóde bíi ilẹ̀ mọ́ nìṣẹ́ o ọ̀rọ̀ gbangba mọ̀ ń sọ yìí torí mo mọ̀ pé wọ́n ń kọ́ fíréjì kìíní ilẹ̀ Ọlọ́run ní lójú ojú wa o. ilé àgàtà ìwọ wá bí àgàtà kọ́ nìyẹn. àgàtà